wáyé máa yà fún o kí la mi wáyé máa yà fún o bá lówó lọ́wọ́ ra mi yà kú bá ò ní rárá àmì yà kú kí la mi wáyé máa yà fún o. lọ́jọ́ tí ẹ̀mí ò bá ní gbélé ayé mọ́ ikú tó ní kálukú wá ń sá fún pẹ̀kí la ó jọ kóra wa lójú. ohun tó wá kọ́ mi lóminú ni wípé níbo là á kú sí ọjọ́ wo là á kú irú ikú wo ni yóò pa ní kálukú wa ló fi jẹ́ agbélé ayé ṣe rere. màmá wa Ẹ́fírídà ẹ̀bùn olúwa Tàlàbí la ò ní ṣe bẹ́ẹ̀ rí mọ́ ẹ̀kú aráfẹ́ra kù màmá tàtà. àrùn làáríwò ẹ̀yin ènìyàn wa kò sẹ́ni tó lè rí tọ́lọ́jọ́ ṣe nílẹ̀ yìí ikú àwọn òṣèun rere wà láyé. Támọ́lá Tàlàbí Sàǹtò ọmọ olóòkú ló ní kí n máa ké gbàjarè bóde wípé màmá onínúure ti tẹ́rí gbaṣọ. Mrs. Ẹ́fírídà ẹ̀bùn olúwa Tàlàbí kò sí mọ́. Ikú 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 orúkọ tí ń kani láyà bí ó kẹrin mọ̀. ẹ wo gbogbo àwọn ọmọ olóòkú ló ṣe lédè lẹ́yìn ìyá wọn o. Támọ́lá Tàlàbí Sàǹtò ẹkú rọ̀jú Adéwálé Tàlàbí àti Adéṣọlá Tàlàbí ẹkú àsẹ̀yìndé màmá òjèrè. Sunday Tàlàbí àti Ọpẹ́ Olúwa Tàlàbí ẹkú aráfàrà kú ìyá. Abọ́sẹ̀dé ń pẹ̀lẹ́ lẹ́yìn papòdà ìyá wa Ẹ́fírídà ẹ̀bùn olúwa Tàlàbí gbogbo ẹ̀yin ọmọ ẹ̀ẹ́nìrógun àgbákò. àwọn mọ̀lẹ́bí Tàlàbí àti Ògúntanú láti Agbodò ìpínlẹ̀ Ògùn àti Ẹ̀pẹ́ ìpínlẹ̀ Èkó gbogbo wọn pátá ní ikú ìyá dùn o. ẹ wo 74 years ni màmá wa Ẹ́fírídà ẹ̀bùn olúwa Tàlàbí lò nílẹ̀ yìí kó tó pajúdé. èyí mà dùn ní jọjọ ikú dóró ilẹ̀ ń jẹ́ èèyàn. Gbàjarè tó bá ti di ọjọ́ kẹta oṣù karùn-ún ìyẹn May 3rd 2024 yìí òun ni wọ́n ṣe wéèkìpù fún ìyá ní nọ́mbà 6 Ìfọlágbádé street lẹ́gbẹ̀ẹ́ primary school Agodo ní Ìjẹ̀bú Waterside. ẹ bá mi kọ́ lẹ̀kẹ́dì mú. ètò ìjọsìn church program yóò wáyé ní ọjọ́ kẹrin oṣù karùn-ún May 40 ní agogo 10 àárọ̀ òjèrè. St. John Anglican Church Agodo Waterside l'Ógùn State lèyí á ti wáyé. May 4 yìí gangan ni ayẹyẹ ìgbàlejò tún bọ́ sí lẹ́yìn ìjọsìn ní St. John Primary School Agodo ní Waterside ní ẹjẹ́ àjọ péjú pésẹ̀ síbẹ̀. ọmọ agbẹ́lẹ́ oníjà rèé o ọmọ Agodo jà lódì ọmọ òkè má dágbáyún ẹni dágbá débẹ̀ á tẹ́ ọmọ kùkùté ò ṣe mí ẹni bá mi kùkùté ara rẹ̀ lómi ìgbarawu bí efolo ọmọ alẹ́gà níbí mẹ́tọ̀ ọ̀rọ̀ aṣọ ọmọ òde fìlàdé làákàyè fìlà gbó làákàyè ògbò ọmọ agbókò gba ìlà ọmọ bàtàbùtù àlejò tí ń ṣe onílé dàrúdàrú ọmọ mọ̀rọ́kùsì ọmọ ayọkù kúrú lújà ọmọ ayọkù lálẹ́ rẹ̀ ṣeré ọmọ àgbò méjì ò gbọdọ̀ mumi nínú kòtò kan ọmọ ti gáràtì bíró ọmọ ìlú ṣànjà owó ọjà ọmọ ògbòdú ẹ̀yẹ ọ̀rà ọmọ ìlú aráyẹtà àrókò tá ẹ̀yẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ̀fọ́ lọ ọmọ alágbó àjílù ọmọ akẹ́nigbókẹ́rù ọ̀bàrọ̀ ọ̀nà ọmọ ọdẹ òkèrè ọmọ ọdẹ lọ́dún pupa ọmọ onídìí ẹni méjì ò gbọdọ̀ gbámú ọmọ ọ̀kẹ́rẹ́ mọ́nígbà ọ̀kẹ́rẹ́ mọ́ní ìbà àfọ̀bà pẹ́ra ọmọ òtítọ́ ọ̀rọ̀ ẹ̀jú mẹ́sẹ̀. ẹ wo ẹ bá mi kọ́lẹ̀ kẹ́dì imú May 3rd àti May 4th ní ètò ìsìnkú tí wọ́n á ṣe gbogbo ẹ̀ parí. màmá wa Ẹ́fírídà ẹ̀bùn olúwa Tàlàbí iwájú tẹ́ ẹ kọjú sí bàbá olúwa jẹ́ ọ̀dà ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ kó má bàjẹ́ láéláé. Támọ́lá Tàlàbí Sàǹtò ọmọ olóòkú ló ní máa fọn rere wípé ikú apẹni à ń pè ikú apẹni tí ń pè ní o. ẹ wo a kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín léèrè wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòkè Àjídàgbọ̀n lèmi Ìdòwú ọmọ Ògún ń bà.